áńgẹ́lì olúwa alágbàwí àkíyèsí kan ni mo ṣe ní tó sì jẹ́ wípé nínú ọgọ́rọ̀ ènìyàn èyí tó ń gbàdúrà sí ọlọ́run mo rí nínú àkíyèsí mi wípé arábìnrin kan fún mi ó ń béèrè fún ẹ̀bẹ̀ àdúrà kan ṣoṣo ṣùgbọ́n áńgẹ́lì olúwa ó fún lésì kí ló wá dé alágbàwí áńgẹ́lì olúwa fún mi ò lè rí èsì àdúrà rẹ nítorí ìdí kan pàtàkì jẹ́ kí n fi hàn ọ́. mo ti chat àwọn ogun máa ẹ síbi tí wọ́n bá ti dọ́dọ̀ tiẹ̀ kí wọ́n kọ́ administer ẹ̀. Okay, sir. ẹ má bínú tí o. Not at all, sir. Ẹ kú iṣẹ́. tí mo ṣe ń sọ lọ All right, sir. ṣé mo pé ó ti ń di bí ẹlẹ́ẹ̀kẹfà tẹ́ máa wá sí bíbí ìbáyìí ṣùgbọ́n mo ó pé kò ń ṣe nítorí nǹkan tí ẹ ti ń wá fún tẹ́lẹ̀ náà lọ ṣe wá kí lẹ ló ṣẹlẹ̀. Ẹ ṣe gan, doctor. Actually, àwọn agun ò fẹ́ wá. Because I could remember very well the last time I was by ẹlẹ́yìn olóyè karùn-ún yẹn tá a bá tún wá ẹ̀rí dá wa lóhùn. A lè ti gbìyànjú láti lògùn lórúkọ Jésù ẹ̀ lè dáràn. Bó ṣe wà ẹ́ ó ń bleed seriously. Ẹ jọ̀ọ́ ẹ kàn bá wa ṣe last one yìí lẹ́yìn eléyìí àbí. ẹ dúró Mr. Fẹ́mi àbí kí lorúkọ Fẹ́mi bẹ́ẹ̀ ni sà. ṣẹ́rí ọlọ́run ní jẹ́ kẹ́ gba láńsẹ̀sì lọ́wọ́ mi o. Àmín, àmín, àmín. mo ti sọ kíní yìí fún yín wípé ẹlẹ́ẹ̀kẹfà tẹ́ fẹ́ wá ṣe yìí mo sọ fún yín gbà tẹ́ ṣe lẹ́ẹ̀karùn-ún mo ní wípé wúmà yìí agbára ẹ̀ kò ní láti lè máa ṣe àwọn nǹkan tẹ́ ń fẹ́ kó máa ṣe yìí and beside that kí ló dé tẹ̀lé foyún ilẹ̀. Ẹ ṣe gan. In fact, I love that question. Now, àwọn òbí mi ò gbọ́n pé mo ti ẹ̀ fún olóyún láì ṣe wedding. That's number one. ẹ̀dẹ̀ lè lo profession. Then secondly, by next week, I'm traveling out of this country. Mi ìfẹ́ kóyún kó tie mi down kó bà career mi jẹ́. Ẹ jọ̀ọ́ ẹ ṣe láti once I travel now, gbogbo báyìí ò ní wáyé mọ́. Ẹ kàn ṣe ẹ̀pẹ̀ fún mi. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ṣé lè fún mi ní reason nǹkan tí mo fi mọ ṣe kíní. Ẹ ṣe gan sir. Like I said, I want to travel out of this country by next week. But tí wọ́n bá gbogbo mo fún olóyún, traveling yẹn ò ṣe é ṣe money. Mr. Man, if you are travelling out of this country ìyẹn ò mú ẹ pé kó wá máa bá yé ọmọ lọ́mọ jẹ́ kó tó lọ náà ìwọ gan ò ní kó ṣé ò ní fíẹ̀ fún láìpẹ́ rẹ ni. Ẹ wo dókítà. ẹ Ẹ ṣáà máa Ẹ dúró. jọ̀ọ́ last one nílé last. see let me tell you let me be frank with you people tí mo bá tẹ̀ láti gbìyànjú láti ràn yín lọ́wọ́ fún eléyìí nǹkan yẹn kan mo fẹ́ ràn yín lọ́wọ́ o nítorí wípé o sọ wípé ó ń bleed Bẹ́ẹ̀ni sir. if not for that but I promise you last time ni tẹ́nití ẹ bá dẹ̀ ṣe irú mistake yìí ẹ jọ̀ọ́ ẹ má yà ní hospital mi mọ́ o. No problem. Thank you so much. God bless you, sir. Lẹ́yìn eléyìí, in fact, wa mọ́. In fact, Thank you so much. No problem, no problem. No. ẹ wo èmi ò rí sí gbogbo ilé ìjáre ó yẹ kó lọ ilé ní dókítà ṣe jẹ́ sọ fún máa lọ ilé ẹ ló tẹ̀ dá àti nọ́ọ̀sì ẹ wo ẹ bá mi sọ fún dókítà yẹ kọmọdé ìlọ ilé nìyà mímọ àbúrò wa jókòó hospital Báwo la rẹ̀? ẹ wá ara ẹ ti balẹ̀ ara ẹ ti wà ókè ẹ bá sọ fún wọn kán discharge Ẹ bí tọ́jú. ẹ wo ẹ bá sọ fún wọn jáde. My sister, báwo lára yín? Ẹ pẹ̀lẹ́. Mo wọnú fáìlì yín sìn. Mo rí pé ó ti dún ní ẹlẹ́kẹfà tẹ̀tíṣẹ́. In fact, mo rò bí a pé ẹ lè bímọ mọ́. Ẹ má kó bá mi. Ẹ má kó bá mi. Ẹ pẹ̀lẹ́ má ṣe pé mi ẹ má dé kán máa sọ̀rọ̀ sí mi. Ẹ má pariwo ṣe ti gbọ́. àti ìpínlẹ̀ wọn. Daddy, Yes. what's up here? I'm about to take that for only 1 minute. Ah, very good. Oshegun, God bless you. What is your name? Israel. Israel. What a nation. Oshegun, my dear. Let me give you something. You are so sharp. Oshe, my dear. Oshe, dear. God bless you. Say about that. Yeah. Ah, fún mi báwo ni? Fẹ́mi, Bẹ́ẹ̀ni, kọjá mẹ́ta. ìwọ ló béèrè. See, fún mi, I can understand. Mo rí kó ń bínú.
tí n bá wà ní position ẹ màá bínú jù bẹ́ẹ̀ lọ fún mi jọ ṣàánú mi mo mọ̀ pé mo ṣe o but all I need from you is total forgiveness fún mi nǹkan ti dàrú ó máa dàrú fún ẹ náà. ọmọ mẹ́ta ó ti kẹyọ kan báyìí I have to come down to Nigeria torí kí n bá lè rí ẹ wọ́n ní kí n wá bẹ̀ gbogbo bí tí n bá dé wọ́n á ní mo ti ṣẹ̀ kí n wá bẹ̀ ni ọmọ kẹta náà sì ó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan rún ni. jọ ṣó fẹ́ gbọ́ sórí ọmọ kẹta yẹn ó máa kú ni. ó rí pé kà ní ọmọkùnrin ó rí pé kà ní ẹ ó bá yé ti tèmi jẹ́ tán bí mo ṣe wà ní ilé bímọ ṣó rántí iye oyún tí mo ṣẹ́ fún ẹ tí mi fi lè dán lọ́mọ mọ́ láyé bàbá ni mo fẹ́ bímọ wo ṣó fẹ́ gbọ́ Fẹ́mi tó bá bẹ̀rẹ̀ báyìí ó tọ̀ ni. fún mi tó tọ́ ni mo sọ fún ẹ o fún mi jọ gbà bí mo ṣe sọ fún ẹ bó ṣe máa rí mo fọlọ́n bá bẹ́ẹ̀ ni ó máa bímọ ilé alọ́lọ́run ò kì í ṣú fún mi jọ torí Ọlọ́run gbogbo ètò ìsọyà ọmọ kẹta ò gbúdọ̀ kú fún mi jọ mo fi Ọlọ́run ó máa kú kò sí nǹkan tó máa ṣe sí fún mi jọ ṣàánú fún mi àlọ́ máa kú kò sí nǹkan tó máa ṣe sí mi ni o máa bẹ̀ mí fún mi jọ mo fọlọ́n mi ni o máa bẹ̀ mí. fún mi remember how we started. tó ìwọ rántí ṣé ìwọ rántí bá ṣe jọ bẹ̀rẹ̀ o rántí bẹ́ẹ̀ mi àti ẹ ṣe jọ bẹ̀rẹ̀ oyún 6 ni mo bàjẹ́ fún ẹ ó wá di pé ilé ọmọ mi bàjẹ́ mi ìlè bímọ wọn wá lọ ń bímọ ó yá lọ máa bí kí n máa wò ẹ. fún mi a ṣe lè settle amicably ẹ fún mi jọ náà máa tán rẹ mi ìráyè ẹjọ́ torí Ọlọ́run fún mi jọ torí Ọlọ́run àdìgbẹ́ wọ́n ní mo gbúdọ̀ bẹ́ẹ̀ kó o jẹ gbá mi ìlè gbọ́ I'm finished. mi ìlè gbọ́ I'm finished. a máa ń bá gbogbo bẹ̀mí látẹ̀ní dọ́là mi ìlè gbọ́ fún mi ṣàánú fún mi àjọ máa wà má jẹ́ bákan náà kákùnù fún mi jọ wọ́n tó ti kákùnù gbogbo ṣé tí mo ṣe kalẹ̀ tá ló fẹ́ jèrè ẹ̀ fún mi. ìyẹn ò kàn mí o. fún mi jọ mo fọlọ́n bá bẹ́ẹ̀ ni rántí ìfẹ́ tó láàrin mi àti ẹ̀ fún mi jọ torí Ọlọ́run. ṣé o ti ṣe tán kò sí ìdáríjì ẹ̀ṣẹ̀ mi ilé yìí bá ṣe jọ máa wà ní o ò ní bímọ mi ò ní bímọ fún mi bó ṣe máa jẹ́ nìyẹn Ìjọ. ṣó ti ṣó lọ́rọ̀ tó mí tó fẹ́ sàbí kò sí. all I need is ó ní kan tí mò ń ṣe nù lé. all I need from you is forgiveness. wo Fẹ́mi má wulẹ̀ dára ẹ̀ láàmú o má sábà ju abẹ̀bẹ̀ sókè báyìí ibi pẹlẹbẹ ni same lájọ máa wà. fún mi it's me Fẹ́mi ló ń bẹ̀ sọ̀rọ̀ fún mi jọ. mo rò bórí ẹ yí a ló jẹ́ Fẹ́mi ó dà bórí ẹ ti ta ni wọ́ ṣé o ní nǹkan bí tó fẹ́ sọ fún mi nǹkan tí mo ṣe ń nulẹ̀ ọkọ̀ orí burúkú o lẹ́bù kan náà lájọ máa wà. I'm finished. Fún mi finish fún mi áńgẹ́lì Olúwa alágbàwí ìyẹn ni wípé àìní ẹ̀mí ìdáríjì òun ni ò jẹ́ kí fún mi ó rí èsì sí àdúrà tó ń gbà. bẹ́ẹ̀ ni àìní ẹ̀mí ìdáríjì òun ni ò jẹ́ kí fún mi ó rí èsì sí àdúrà rẹ̀ gbọ́ bí a ti kọ nínú ìwé Matthew orí 6 ẹsẹ̀ 14 àti 15 ó wípé nítorí náà bí ẹ̀yin bá dárí ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n bàbá yín tí ń bẹ lọ́run yóò dárí ẹ̀ṣẹ̀ yín jì yín ṣùgbọ́n bí ẹ̀yin kò bá dárí ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n bàbá yín tí ń bẹ lọ́run kì yóò dárí ẹ̀ṣẹ̀ yín jì yín ìdí nìyí tí àdúrà fún mi kò ṣe gbà ìdí nìyí tí fún mi kò ṣe rí èsì sí àdúrà rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n ń gbàdúrà láláì ṣe wípé wọ́n bá dáríjì àwọn tó ṣẹ̀ wọ́n bàbá tí ń bẹ lọ́run kò ní dáríjì wọn bẹ́ẹ̀ wọn kò sì lè rí èsì sí àdúrà wọn bí wọ́n tilẹ̀ gbàdúrà ní ọ̀sán àti ní òru bí wọ́n tilẹ̀ gbàdúrà ní etí odò tàbí ní òkè gegele wọn kò lè rí èsì sí àdúrà wọn ìdí nìyí tí fún mi kò ṣe rí èsì sí àdúrà rẹ̀. ìdáríjì